lọ́yẹ́ pé àwọn ọ̀rọ̀ kan bẹ lónìí bí yẹn bá ń gbọ́ lẹ́nu àwọn àfáà yóò máa dá ẹkún pa ẹni tí ó fẹ́ràn Islam tó sì kúndùn Islam tó mọ pàtàkì Islam yàtọ̀ sí pé akàngbá bá ti máa wí náà nù. Lápèjúwe níbi ayé dàgbàdé yìí kẹ́nìkan máa ń sọ wípé ànábì sọ pé ẹni tó bá ya fọ́tò ànábì ṣépè fún pé ayé rẹ̀ ò ní dà. Ẹ dákun ṣá ànábì sọ pé ayé rẹ̀ ò ní dà tá ànábì ò sọ bẹ́ẹ̀. Wàlálì àwa tá ń sọ̀rọ̀ yìí gbogbo wa náà láǹfààní ká ya fọ́tò. Fídíò yìí náà yóò gbé àwòrán jáde yóò sì ya fọ́tò. Gbogbo wa ni wọ́n ń tán kámẹ́rà síwájú rẹ̀ ni wọ́n ń ká wa ni wọ́n ń yà wá. A dẹ̀ ń sọ fáyé pé ẹni bá ya fọ́tò ànábì ní kò ní dáa fún. Ṣá ànábì ò sì sọ bẹ́ẹ̀. Ọ̀tọ̀ ní tá ànábì ń wí ọ̀tọ̀ ní tẹ̀ ń wí. Èyí wọn àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì níbi ayé dàgbà tó yìí kẹ́ni máa sọ wípé ẹnikẹ́ni tó bá fi Islam múlẹ̀ ṣe ni kí wọ́n lọ́ọ́ pa. Ẹni tó bá lóun ò ṣe Islam ma tó yapa sáwọn mùsùlùmí wọ́n pa ni o lọ́ngbọ́n yẹn o ayò sí nínú Islam pé mi ń ṣe Islam mọ́ ìgbà tí wọn ò lo ṣẹ̀ríà náà lẹ́ẹ̀mọ́ gbọ́ àwọn oríṣiríṣi ẹnìkan ti gba Islam ńgbọ́ ya ó fi lẹ̀ wọ́n ní kí ló dé ó ní bàbá òun ló ní kó o ṣe Islam bàbá òun tún yọ sọ́n lójú oorun ó ní kó o fi lẹ̀. Ajá sí pé ẹni yẹn ò gbọ́ alukur'an yìí ẹni yẹn ò sì nígbàgbọ́ sí alukur'an kódà kò mẹ́ni tí wọ́n ń pè bẹ́ẹ̀ débi àgbọ́yé rẹ̀ kódà kò mẹ́ni tí wọ́n ń pè lánàá Muhammad sallallahu alayhi wa sallam torí lójú ayé àná Muhammad àwọn èèyàn fi Islam lẹ̀ tí wọ́n yé ṣe ọ̀kan tí wọ́n yé ṣe méjì tí wọ́n yé ṣe mẹ́ta tí wọ́n yé ṣe mẹ́rin kódà nínú àwọn tí wọ́n bá nẹ́bì tán tá nẹ́bì ò pa wọn. Kí ló bí misconception táwọn èèyàn máa gbé wọlé aládánwò tá a kọ́kọ́ ní ni wípé gbogbo ń tá a bá fẹ́ kà tá a bá fẹ́ gbọ́ ayé kúrò ní wípé àwọn àfáà kan ti kọ́ kalẹ̀ wọ́n ti yanjú ẹ̀ wọ́n ti perfect ẹ̀ irọ́ ní jẹ́ bẹ́ẹ̀. Màá yọ ọ̀rọ̀ kan jáde nínú Al-Qur'an lónìí tó fẹ́ẹ́ súnmọ́ kó mọ̀ yí ẹlòmíì ó fẹ́ẹ́ súnmọ́ kó mọ̀ yí ẹlòmíì tó ń pera rẹ̀ lóní mímọ̀ bóyá ó gba dọ̀kítọ́rà àbó ó gba nǹkan míì tí wọ́n ń pè ní professor àbó tiẹ̀ lọ ilẹ̀ lárúbáwá àbó tiẹ̀ jáde lọ ibì kan àbí ìmọ̀ kan bẹ lára ẹ̀ àáfin kankan ara wa lónìí nínú Al-Qur'an jẹ́ pé àwọn àfáà ayé máa ń tu bẹ́ẹ̀ tí ò rí bẹ́ẹ̀ àmọ́ nítorí pé dogmatization ó ti fọ́ ìgbésí ayé wa ká máa lérò pé wọ́n ti gbé nǹkan yìí kalẹ̀ bó ti gbọ́dọ̀ wà nù ni kò gbọ́dọ̀ yípo wà láàlí Ọlọ́run fúnra rẹ̀ tó ní àná tó lò ní ó mọ bọ́lá ó ti rí gbogbo nǹkan tó Ọlọ́run bá ṣe ló bá nà mu ló bó ní mu ló bọ́lá mu ní ó mọ bá gbogbo ògbà mu. Ànábì ò pa ẹnìkan rí torí pé ó fi ìsìláàmù lẹ̀ ìsìláàmù kọjá ẹ̀sìn tí ó máa wérò Ọlọ́run ìwọ ló bùkátà Ọlọ́run ìsìláàmù kọ́ ló nídìí èèyàn ló bùkátà ìsìláàmù ò sí láṣìírí àwọn yóò mọ sọ pé ànábì ní kí wọ́n pa torí kó mọ́ lọ mọ́ tú àṣírí wa àṣírí wo ní ìsìláàmù ní ẹ dákun ṣe ẹgbẹ́ òkùnkùn ní ìsìláàmù ní táàfin wa máa bẹ̀rù pé kẹ́ni yẹn mọ́ lọ tú wa láṣìírí ṣé ìsìláàmù máa bà tèèyàn jẹ́ ni àbí máa pààyàn tẹ́rù wa máa fi bà wá pé kó mọ́ lọ tú àṣírí wa. àwọn ìrònú burúkú àwọn ìrònú tí ò dáa á tó wa máa celebrate ẹ̀ wọ́n ń pè wá gbogbo orúkọ tí ò dáa wọ́n ṣàfitì rẹ̀ sọ́dọ̀ wa tí èsì ṣe tiwa wọ́n máa ń sọ̀rọ̀ Boko Haram wọ́n làwa mùsùlùmí ni tí wọ́n bá ń sọ̀rọ̀ terrorist wọ́n làwa mùsùlùmí ni tí wọ́n bá ń sọ̀rọ̀ ọ̀daràn wọ́n mọ̀ ṣàfitì ẹ̀ sọ́dọ̀ wa àwọn àfáà wa ní òtún wa máa wùwà ọ̀daràn wọ́n mọ̀ sọ̀rọ̀ bí terrorist wọ́n mọ̀ sọ̀rọ̀ bí aláṣejù ṣebí èyí wò ti wà láṣejù kéèyàn sọ pé ànábì sọ gbogbo ẹni tó bá ya fọ́tò ànábì ní kò ní dá fún wal-iyadhu billah ànábì èwo ló sọ bẹ́ẹ̀ ṣáná Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n sọ Al-Qur'ani kalẹ̀ fún ni àbí wọnú ànábì àìmọ́ni tí wọ́n ń pè lánàbì nù ni àìmọ́ni tí wọ́n ń pè ní ìsìláàmù nù ni àìgbọ́gbọ́ yí Al-Qur'ani nù ni. Nínú ọ̀rọ̀ kan táwọn èèyàn ṣẹ̀ rí pé mo ní ọkọ̀ sọ́mọ ànábì kan tó kú lọ́jọ́ iléyá làwọn kan bá ń béèrè lórí TikTok pé kí wá ló fa kábàrà méje àwọn ọ̀rọ̀ tá a ti sọ 2001 2002 sẹ́yìn tó sì wà lákọọ́lẹ̀ tó wà recorded kó tó di pé ó ṣẹ̀ṣẹ̀ wá dé orí social media kódà ó ti wà lórí tipẹ́tipẹ́ bí èèyàn bá lórí àwọn tí wọ́n bá mọ̀ mí dáadáa wọ́n mọ̀ bẹ́ẹ̀ kódà ara àwọn tí wọ́n láwọn fẹ́ lù mí nítorí ẹ̀ níjọ́ tí Google ò tí ì fálù láti ń wí bọ̀ wá gbogbo ẹ̀ lọ́lọ́run ti kádàrá ká ṣàlàyé àìmọye irú ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láwọn ọ̀rọ̀ táwọn èèyàn máa kí ní ń wí àdẹ̀dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pọ́lọ́run ṣe kádàrá pé ká sì máa wí Ọlọ́run kó bá wa ṣàlékún dáadáa. Ṣé wá rí ọ̀rọ̀ tá a fẹ́ tìrìtì lónìí àwa mùsùlùmí là ń sọ ìsìláàmù lẹ́nu àwa là ń fún ìsìláàmù ló kọ́ rẹ̀ ọ̀pọ̀ ní òmẹ́ni tí wọ́n pè ní ìsìláàmù mùsùlùmí ló mọ̀ mùsùlùmí ni ò sí lálàáfíà yìí fọ́tò mùsùlùmí ni wàá máa wò ní o máa fi júwe tán pè ní islam wàláàlì islam yàtọ̀ sẹ́ni tán pè ní mùsùlùmí gidi
lèyàn lè bá ìsìláàmù gidi lára ẹ̀. Mùsùlùmí pàǹdàrá ìsìláàmù pàǹdà lèyàn ó bá lára ẹ̀, yóò wá jìyà, ó sọ ìsìláàmù lẹ́nu, ó fún lórúkọ tí èṣe tiẹ̀ lọ́dọ̀ Ọlọ́run, yóò tún jẹ́nu sàárè. Nínú ọ̀rọ̀ tí ń jà lọ́wọ́ ní ìsìn ni wípé lára tó bá wo àwọn ms bàbá kọ́lọ̀ bá wa fún wọn nímọ̀nà léyìí tó sì tọ́ léyìí tó yẹ. Islam ò ní ìdí rẹ̀, ìwọ ló ní ìdí Islam. Kò sí ń tọ́lọ́run fẹ́ fi wọ́ sí, ìwọ ló ní ìdí Ọlọ́run. Ó ṣe wá sọ pé Islam yẹn ò ṣe mọ́, Ọlọ́run wá ní kí wọ́n lọ gbẹ̀mí ẹ. Kí ni fálù ọmọ ènìyàn sọ́lọ́run? Kí ni fálù ẹ sí Islam? Ìkú òní Islam rẹ̀ ṣé yóò ní kí Islam mọ́ jẹ́ Islam mẹ́ni tàbí yóò pa Islam rẹ̀? Ọlọ́run ló mọyẹ àwọn tí wọ́n jù wọ́ lọ nínú ayé fìlmọ́lọ́kì, tá a bá ń sọ̀rọ̀ ọlá wọ fìlmẹ́ẹ̀l, tá a bá ń sọ̀rọ̀ owó fi rísíkì, tá a bá ń sọ̀rọ̀ kéèyàn rí ṣe wọ fìlọ́gínà, tá a bá ní kéèyàn rọrọ̀ kọ̀dí tárákùlì Islam. Wọ́n fi Islam lẹ̀ wà bákíyẹ́l Islam, Islam ṣẹ́kù àrí wọn mọ́. Kí Ọlọ́run fẹ́ fi ènìyàn ṣe tí ó sọ pé tọ́ ó fi Islam lẹ̀ ẹ lọ pa ó, pípa rẹ̀ yẹn àìṣe Islam ẹ̀yẹn ni ó jẹ́ kí Islam mọ́ ṣẹ́kù mọ́ ni àbí nítorí kíni? Wallahi yíyùn kì í ṣọ̀rọ̀ èrè ọ̀rọ̀ ọjọ́ Tuesday tí ń bọ̀ ní kọ́lọ̀ kó ṣọ́ wa tayọ̀ ọ̀gbà náà.